ìlú tí a ti bí Ọ̀ṣun là ń pè ní Ìgèdè. Ìgèdè Èkìtì. nípínlẹ̀ Èkìtì lọ́ni. bẹ́ẹ̀ ni ibẹ̀ ni Ọ̀ṣun ti ṣẹ̀ wá àmọ́ wọn ò mọ iyì rẹ̀ bẹ́ẹ̀ torí tó o bá débẹ̀ àgbàrá ni. àgbàrá kìkìdá omi. bí omi àgbàrá ni. ó rí i pé àwọn àgbà wọn ní sẹ́lẹ̀ ẹ̀rú àgbo. àgbàrá àgbo l'Ọ̀ṣun fi ń wẹ̀mọ. wẹ̀mọ kọ́ máa wẹnu mi. sẹ́lẹ̀ ẹ̀rú àgbo àgbàrá àgbo l'Ọ̀ṣun fi ń wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. kí dókítà ó tó dé l'Ọ̀ṣun ti wo ọmọ yìí. àgbo náà sì ní fi wò wọ́n omi àgbàrá tá à ń wí. ọ̀rí èṣù yìí ó jẹ́ alágbára tí Olódùmarè fún ní agbára púpọ̀ débi pé tá a bá ń pe Olódùmarè a máa pe èṣù mọ́. Olódùmarè ló máa tó gbà lérò tó fi ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá rí mọ́sálásí kan tó wù ń bì kan lónìí èṣù ti kírun rí ń bẹ̀ ni. èṣù á máa kírun. bẹ́ẹ̀ ni òun ló sin Olódùmarè jù. kò sẹ́ni tó sin Olódùmarè tó èṣù. kò sóńtọ̀ pé òun mọ Olódùmarè sìn o ń bó. Olódùmarè ní í sìn á. ṣàgbọ́rẹ̀ o Olúkòso àyàn náà kàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu oníwọ̀wọ̀ àdó wòmíwò Ṣàngórè òòṣà tó ní agbára ni. ẹ rí Ṣàngó yìí ó ní tí Olódùmarè dá wálé ayé wá ṣe. ọ̀rọ̀ òrùtọ́ ń wò yìí iná ni máa jáde nínú rẹ̀. ní a fi máa gbé Ṣàngó dé o ẹkùn ọkọ ìyá o àgbéná gẹ̀ǹgẹ̀ àpèké sọ́nà oko. àwọn èèyàn ní àjẹ́ a máa pààyàn àjẹ́ a máa ṣègbà àjẹ́ a máa ṣàwò àjẹ́ tí ò pa ọ́ jẹ láti inú oyún tí ò pa ọ́ jẹ ńgbà wọ́n bí ọ àjẹ́ tí ò pa ọ́ jẹ nígbà tó dàgbà ṣe ni ó wà pé kéèyàn má ṣoríire. wo omi tutù àwọn àgbà ni èjì rẹ ò làkì èrèlú ọmọ abolóde fẹ lójú òbónílékún òjífìlùkì ọ̀rẹ́ alákìísà awọ aláṣọ bùnmi kí n bọ́ relé ọba kì mí kí n padà lẹ́yìn rẹ̀ ojú ni pókí ìrù ní tiẹ̀ mi ọ̀yà ha ọ̀yà hó abólóko yàsẹ́ ẹ̀sàlẹ̀ ajẹ́ tó lóko ò lè jẹ njó èjì rẹ ti délé ayé kò jalè rí o ojú olóko ní tí mú tiẹ̀ èjì rẹ mo kí yín o Ọ̀rúnmìlà tá à ń wí là ń pè ní Sẹ̀tíù. àwọn kan ní bò ló ti jẹ́ Sẹ̀tíù. ànábì Sẹ̀tíù ni òun lẹni tá a dá tí obìnrin àti obìnrin tí a jọ ṣàṣepọ̀ tí a sì fi lóyún tí a fi bí. pé àwọn onílẹ̀sbí tó ń sọ ohun ti po àti pé. ó ṣe rí ní ń sọ fún ọ kò sẹ́nìkan tá a dá níbà mi nípasẹ̀ nǹkan kan. obìnrin àtobìnrin ló bára wọn pọ̀. obìnrin àtobìnrin ní àjọ ṣàṣepọ̀ ìní àìlóyún Sẹ̀tíù. àkókò tí wàá máa jáde ní òru yìí ẹnìkan kan ò gbọdọ̀ bóde ọmọdé ilé ò gbọdọ̀ sunkún ọmọ àgbàlagbà ilé ò gbọdọ̀ sódò yẹn poro àkókò táwọn wí gbogbo ìlú ó pa kanrin kése tó bá fọ ní àyẹn yìí ó máa gbọ́n kìrùn bẹ́ẹ̀ ni àìwò mẹ́nu eegun tó lágbára ni ẹlòmíà ní òun sì pàdé nǹkan kan ní ìsìn ṣùgbọ́n gbà tí òun wà òun ò rí mọ́. yóò kàn rí fìrí. yóò rí fìrí àwọn tó pàdé nù. tọ́ wòmí o ọwọ́ ara tó ń wò yìí wọn a máa dá wàhálà alẹ́ o téèyàn ò bá mojú lè já wọn. ọ rí i pé mo sọ̀rọ̀ kan níjó ní mo láwọn tí ń rìn nínú ayé tá à ń fojú rí àwọn tá à wá fojú rí wọ́n pọ̀ ju àwọn tá à ń fojú rí nínú ayé lọ.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀nyí èèyàn wa lára ọ̀pọ̀ ìbéèrè míì tí ń sọ kúlú lọ́kàn mi àti nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wo ètò èyí tá a ṣe kọjá láàfin ọba Òrìṣà òun náà ni mo wò pé kò gbọdọ̀ gbénú wàrà bí ìtì ọ̀gẹ̀dẹ̀ labá tó gbéra pa ó dìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Ìrágbìjí olókè méjì takọtabo ibẹ̀ la wá wà báyìí à ń retí bàbá ọba Òrìṣà Agesinjawe Ifá onírùngbọ̀n oògùn wọ́n tún bá wa sọ̀rọ̀ tó pọ̀ lónìí ṣùgbọ́n bí mo ṣe débí ó wá sí mi lọ́kàn pé kí n béèrè ọ̀pọ̀ ìbéèrè nípa àwọn iṣẹ́ ọnà tí mò ń wò yìí bẹ́ẹ̀ bá gbàgbé níjọ́ òní yìí mo fẹ́ bi wọ́n ṣùgbọ́n ààyè ò tó fún wa láti béèrè àwọn ìbéèrè yẹn jìnlẹ̀jìnlẹ̀ Ọlákúnlé Fásùgbà ló kọ mi kan ní Yorùbá Gidi TV lẹ́ ń wò níbi àti ń pọnmi èdè mọ́mí èdè ródú èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yóò dẹ́dẹ́ délédè tí fẹ́ wí yọ̀tọ̀ mi ilé kọ́ ọlọ́run ọba ni ó yá ẹ máa bá wa ká lọ. bàbá o. ẹ máa wọlé àdúrà yẹn àgbà ọ̀rọ̀ yẹn àdayọ̀ Olódùmarè àgbọ̀ ti yín ó ti rí bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ẹ káre ẹ kú ìrìn ẹ kú ìrìn nǹkan kí nǹkan ò ní ṣe gbogbo yín ọ̀kadì àrí òsì òsì. láti tẹ̀síwájú níbi tí a bá ìgbìmọ̀ sọ̀rọ̀ pọ̀ wá dé nígbà tí mo wá kẹ́yìn ni. sì ń jáde lọ́lọ́ wá ọ ṣe pé látàárọ̀. bàbá mi ò ní gbàsìkò ní púpọ̀ ẹ já bẹ̀rẹ̀ láti bí àwọn àwòrán torí mo fẹ́ béèrè àwọn nǹkan nípa ẹ̀ nígbà tí mo wá ń gbà yẹn a sọ̀rọ̀ lórí ẹ̀ fẹ́rẹ́ àwọn ère lọ́lọ́kun òjọ̀kan ni mò ń wò yìí àwọn òpó ilé gan pàápàá mo rí pé àwọn àwòrán kan ló wà níbẹ̀ wọ́n á wò pé àwọn oníṣẹ́ ọnà wo ló bá yín ṣe tó fi dáa báyìí ìyẹn ní ṣó nítumọ̀ tiẹ̀ torí mo béèrè lọ́jọ́ náà pé ṣé ẹ̀ ń bọ wọ́n ẹ sì fún wa ní èsì lọ́jọ́ yẹn àwọn tí ó rú mi lójú tí mo fẹ́ mọ̀. ọ̀kàrí ayé ò ní gbóhùn lẹ́nu rẹ̀ ọmọ àmà wù. ọ̀rẹ́ àwọn òòṣà kọ̀ọ̀kan tó ń wo ìlú nítumọ̀ gbogbo àwọn òòṣà kọ̀ọ̀kan tó ń wo ìlú ní ìtumọ̀ tọ̀ èyí Ọ̀ṣun rèé Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyà ayùn àwẹ̀dẹ̀kọ̀ wẹ̀mà àwẹ̀dẹ̀kọ̀ wẹ̀mà àwọn kan wà ní àwẹ̀dẹ̀ tán pọ̀ tó wẹ̀mà àwẹ̀dẹ̀ wẹ̀mà ni Ọ̀ṣun nù Ọ̀ṣun tá à ń bọ̀ nù ọ̀wárí Ọ̀ṣun tá à ń wí yìí ó níbi tó ti ṣẹ̀ wá ó níbi tó ti ṣẹ̀ wá ìlú tí a ti bí Ọ̀ṣun là ń pè ní Ìgèdè Èkìtì nípínlẹ̀ Èkìtì lọ́ni. bẹ́ẹ̀ ni ibẹ̀ ni Ọ̀ṣun ti ṣẹ̀ wá àmọ́ wọn ò mọ iyì rẹ̀ ń bẹ̀ torí tó o bá débẹ̀ àgbàrá ni ìfìdá omi bí omi àgbàrá ni ọ rí i pé àwọn àgbà wọn ní sẹ́lẹ̀ ẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́ṣun fi ń wẹ̀mọ kọ́ máa wẹnu mi
sẹ́lẹ̀ ẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wo ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. kí dókítà ó tó dé lọ́sùn tí í wo ọmọ yìí. àgbo náà sì ní fi wò wọ́n omi àgbàrá tá à ń wí yìí. ọ̀rọ̀ ni wọ́n bínú sọ sí tó èdòdò èèyàn náà ló náà. ṣùgbọ́n agbára pọ̀. nígbà tó náà ń bẹ láyé olùdáwòlà rẹ̀ ń sì ń lò ó lọ dìsìn. èèyàn bẹ́ẹ̀ èsùré láàlú nù òfìrí òkò abániwọ́ràn bá àrídá ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń sùn jẹ ògbónímísùmí kẹrù ògbónímí onímísùmí láàróyè ń sùn fún èṣù láàlú òfìrí òkò ẹ̀bọ̀ra kúkúrú ti jẹ́ látọ̀pá tọ̀ ọ̀rí èṣù ìtàn tó rọ̀ mọ́ èṣù pọ̀ a lè pe èṣù ní igbákejì olódùmarè torí olódùmarè ló dáa inú àwọn ìránṣẹ́ olódùmarè tí olódùmarè sì máa rán níṣẹ́ tó jẹ́ ayára bí àṣá ni èṣù wà tọ̀ ọ̀rí èṣù yìí ó jẹ́ alágbára tí olódùmarè fún ní agbára púpọ̀ débi pé tá a bá ń pe olódùmarè a máa pe èṣù mọ́ olódùmarè ló máa tó gbà lérò tó fi ṣe bẹ́ẹ̀ èṣù ní gbákejì olódùmarè bẹ́ẹ̀ bá rí mọ́sálásí kan tó wù ń bì kan lónìí èṣù ti kírun rí ń bẹ̀ ni. èṣù àmọ́ kírun. bẹ́ẹ̀ ni òun ló sin olódùmarè jù kò sẹ́ni tó sin olódùmarè tó èṣù kò sóńtọ̀ ọ̀hún pé òun mọ olódùmarè sìn ó ń bó olódùmarè ní í sìn á bọ́yọ̀ ọ̀mọ̀túmọ̀ àdàbí adìẹ àdàbí adìrẹ wọ́n sì alẹ̀ láàárọ̀ wọ́n sì adìẹ lẹ̀ láàárọ̀ pé kó jẹ lọ ó bá tún di lálẹ́ wọn kò dànù àgbo tí a ní ká wọlé inú àgbo la wọ̀ inú kùkù wa nílé. bẹ́ẹ̀ ni bá a ṣe jẹ́ sí olódùmarè ní í sìn à kò sẹ́ni tó tó olódùmarè sìn àfi èṣù tóró ló moríkì olódùmarè olómọ orúkọ olódùmarè olómọ bólódùmarè ṣe é jẹ́ àwa gan ò má. ejò lọ́mọ wọn lọ́rùn. ipasẹ̀ ń tó tọ̀ wá nù ipasẹ̀ ń tó tọ̀ wá ọ rí i pé nígbà wáṣẹ̀ wọn ní èṣù tàn àwọn kan jẹ kò sẹ́ni èṣù tàn jẹ àfẹ́ tí bá ń tara rẹ̀ jẹ èṣù ló mú ojú wa là èṣù ló jẹ́ ká mọ olódùmarè bó ṣe gbópọn tó wọ́ àwọn kan wá ní èṣù èèdà èṣù hàn èmi ò jẹ́ bá wí bẹ́ẹ̀ o kí nìdí bàbá ọ̀kárì olódùmarè ló máa tó gbà lérò tó fi yan èṣù tó fi sàlẹ́sà tó fi yàn láàyò àwa ń pè ò dáa àwa ń pè kò síyàn ẹ wá bí wọn léèrè pé kí ni tẹ́ ẹ fi ní ò dáa wọn ní ń bọ́ lọ ń dá kí n tíya táwọn à ń bẹ̀ ń gbà náà ẹ já sí làákàyè ni ta ló wà ń bẹ̀ lákòókò náà irú ìran wo òṣùpá ní ẹni ògún ẹni ọwọ́ rẹ̀ bá tó kó lọ rí ètúnṣe àdúrà wọ́n gbà nípa tètè Ọbàtálá rèé Ọbàtásà ọba takuntakun lóde ìrànjẹ́ bàbá arúgbó nù
òun ló ṣe atọ́nà gbogbo àwọn irúnmọlẹ̀ látòdì ọ̀run wá sóde ìsàlàyé. Ó ní à ń pè ní bàbá arúgbó, òun ló dàgbà jù nínú gbogbo àwọn òòṣà. Ọbàtálá kò sí ní téèyàn wá dọ́dọ̀ rẹ̀ tí ò fún ni. Ó là ń pè ní bàbá arúgbó. Béèyàn ń wọ́mà tó bá ti dọ́dọ̀ rẹ̀ ntọ́ ń wárè o yóò sì fún. Béèyàn ń wáṣẹ́, béèyàn ń wóyún, kò sí ní tó wù kéèyàn máa wá. Bàbá arúgbó rẹ̀ ó ní àgbà gbogbo òòṣà. ńlágbá gbogbo òòṣà. Bẹ́ẹ̀ni tọ́ Ògún rèé. Ògún lákàáyé ọ̀sẹ̀ malẹ̀, olómi nílé fẹ̀jẹ̀wẹ̀, ọ̀làsọ nílé fi màkímà bóra. Ògún ò ní fẹ̀jẹ̀ wà wò. Ògún rèé. Olódùmarè ráhùn náà wà lé ayé wa ṣiṣẹ́, ara àwọn aránṣẹ́ Olódùmarè ni. Wo gbogbo ọ̀nà tá à ń tọ̀ pátá nínú ayé, ẹni tó láre Ògún ló là á. Tọ́ béèyàn bá wá moríkì rẹ̀ tó máa kì tó máa ṣe bó ti yẹ kó ṣe, a tún máa lànà fún yàn bọ́nà bá dí máyàn tí gbó dí gágá tó dí gàgà, tá a bá ti ṣe bó ti yẹ ká ṣe ọ̀nà ó là wá, wọn a máa lànà olùlànà. àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ kan náà ń bí o bàbá. Ṣẹ̀kẹ̀rẹ̀ yìí tá a bá ní ṣẹ̀kẹ̀rẹ̀ yìí bá wọn ròde ìbànújẹ́, a ò ní bá wọn ròde ìbànújẹ́. Ajé ló ń wò, ọ rí i pé gbogbo ara ṣẹ̀kẹ̀rẹ̀ pátá ajé ni. Ajé ló ń wò yìí. Tọ́ bá a bá gbé dání tá à ń gbé lọ lásán, wọ́n máa bùn ní owó. Ká wá pé a ṣẹ̀ṣẹ̀ jù síra wọn kó máa dún, owó ní ń dùn, ayé ò tún máa ta lọ́rẹ̀, wọ́n máa bùn lówó. Ẹni a bá fi ṣẹ̀kẹ̀rẹ̀ tí a bá yìí ṣiṣẹ́ fún ọ̀la ni. Mo tún wá wọ àwọn ìyá kan bí yìí o, ìyá kan lọ́tún ìyá kan lósì. Ìyá tọ̀tún èmi ń ṣàkíyèsí wọn, ojú wọn jojú ọmọge ṣùgbọ́n àyà wọn ò jọ tọmọge. Ìyá tòsì ojú wọn jojú arúgbó, àyà wọn sì rèé, àyà wọn yìí ò jọ ti arúgbó. Ọ̀kàrí ọ̀nà rò. ọ̀rí ìyàtọ̀ ń wò yìí. Olójú mẹ́ta nù. Tó bá wò dáadáa ó rí pé ojú mẹ́ta lónìí. Bẹ́ẹ̀ níwájú ọ̀rọ̀ ojú èyí àtọ́jú èyí ńlá wa èèyàn gbé ságbárí. Ojú kẹta ọ̀dọ̀ àwọn ìyá ló wà. Ibi tó wà rèé kò wá síbi tí ò tó. Ó dàbí ìràwọ̀, ó dàbí òòrùn, ó dàbí òṣùpá, kò síbi tí ò mọ́lẹ̀ dé ojú wọn ni. Kílíà. Ìfárì. Ọpọ́n fárì. Ìrùkẹ̀rẹ̀ fárì. Agogo fárì. Ọ̀pẹ̀lẹ̀ fárì. Ìrọ̀kẹ́ fárì. Ọ̀rí èyí àfi dáfá, àfi mọ bí ọ̀rọ̀ èèyàn bá ṣe jẹ́, àfi mọ bí ọ̀rọ̀ èèyàn bá ṣe rí, àfi ṣàwárí àwọn èèyàn náà sì fi ṣàwárí ara rẹ̀. Torí ẹ ti bá ń bẹnu ayé tí ò bá ṣàwárí ara rẹ̀ òmùgọ̀ ni. Ṣàgbórè o, Olúkòso àyàn náà kàtà yẹ́rìyẹ́rì, iná lójú, iná lẹ́nu, oníwọ̀wọ̀ àdó. Wòmíwò, Ṣàgbórè òòṣà tó ní agbára ni. Ẹ rí Ṣàngó yìí, ó ní tí Olódùmarè dá wálé ayé wá ṣe. Tá a bá wá sọ̀rọ̀ Ṣàngó, tá a bá tí ì mú Ògún mọ́, ká mú Èṣù mọ́, ká mú Ọya mọ́, àti ìsọ̀rọ̀ Ṣàngó.
torí Ṣàngó ní í ṣe pẹ̀lú àwọn ìtàn wọ̀nyí tí mo sọ a máa sọyún bá a bá dé Ìkàlẹ̀ a jẹ́ pé ibi tí ń lọ ẹ̀jẹ̀ ń lọ mánu. ẹ ṣeun bàbá. a máa sọyún níkàlẹ̀ àdó Ṣàngó rè. Ṣàngó ní àdó. bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní oníwọ̀wọ̀ àdó. oníwọ̀wọ̀ àdó. àdó rè ń gbogbo àdó rè àwọn àdó rè oníwọ̀wọ̀ àdó àwọn àdó lọ́hùn-ún lára ayẹ̀rí rẹ̀ sẹ́rẹ̀ Ṣàngó rè torí Ṣàngó ní sẹ́rẹ̀ tọ́ ó ṣeré ó ṣe Ṣàngó rè bí àkéhùn. bí àké yìí òní fi la ọ̀tá bí ẹni làrókò ọtí rí ọ̀rọ̀ òrùtọ́ ń wò yìí iná ni máa jáde nínú rẹ̀ ní a fi máa gbé Ṣàngó dé o ẹkùn ọkọ ìyá o àgbẹ̀ náà gẹ̀ǹgẹ̀ àpèké sọ́nà oko àdúrà wa ó gbà. ètò bá rú ilé ojú ẹjẹ máma ó ń kílíà. ó ń kílíà. àwọn ìyá mi rèé ẹ rí i pé wọ́n ń wúre fún àwọn ọmọ wọn ilé mi fi máa sọ̀rọ̀ kan àwọn èèyàn ní àjẹ́ a máa pààyàn àjẹ́ a máa ṣègbà àjẹ́ a máa ṣàwò àjẹ́ tí ò pa ọ́ jẹ láti inú oyún tí ò pa ọ́ jẹ ńgbà wọ́n bí ọ àjẹ́ tí ò pa ọ́ jẹ nígbà tó dàgbà ṣe ni ó wà pé kéèyàn má ṣoríire wo omi tutù àwọn àgbà ni. omi tutù àgbà ni. ọ̀rí tẹ́yìn ń ṣètùtù wọn ni tí ń ra wọ́ra ṣẹ̀ pẹ̀lú wọn ẹ dákun ẹ forí mi bùn mí o. ó tẹ̀lé bàbá gbà. akékèèrè bàbá. akékèèrè akékè ayé ò ní ta gbogbo wa akékèèrè ó máa ẹlòmíì ò rí àkékè rí bí a bá sọ̀rọ̀ àkékè níwájú ẹlòmíì alẹ́mẹ̀ni ń jẹ́ bẹ́ẹ̀ àkékè nìyí a máa tàyàn téèyàn ó kú bẹ́ẹ̀ ni tí ó tàyàn téèyàn ó kú bí ó bá tètè mójútó akékè ayé ò ní ta wá tọmọtọmọ kẹ̀nẹ́ rè erin rè. Olókun rè òòṣà olókun rè olókun sẹ̀mí ajé tí wọ́n bá ní olókun sẹ̀mí ajé tí wọ́n bá tún ní olókun sẹ̀mí adé àwọn ẹlòmíì wọn ní sànní adé màá ní òbí adé ni bàbí bàrí adé. sẹ̀mí ajé sẹ̀mí adé olókun rè onísẹ̀mí adé onísẹ̀mí ajé ó ní ìtàn tó rọ̀ mọ́ toró níbi tí adé ti ṣẹ̀ wá ẹja máa bàbọ̀ náà ìbejì rèé òòṣà ìbejì rèé èjì rẹ̀ ò làkì èrèlú ọmọ abólóde fẹ̀ lójú òbónílékún òjífìlùkì ọ̀rẹ́ alákìísà awọ aláṣọ bùnmi kí n bọ́ relé ọba kì mí kí n padà lẹ́yìn rẹ̀ ojú ni pókí ìrù ní tiẹ̀ mi ọ̀yà ha ọ̀yà hó abólóko yàsẹ́ ìsàlẹ̀ ajẹ́ tó lóko ò lè jẹ njó èjì rẹ̀ ti délé ayé kò jalè rí o ojú olóko ní tí mú tiẹ̀ èjì rẹ̀ mo kí yín o. Clearing freight and logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí.
kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólùléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo rí mọ́mì kan bàbá kan náà onírùngbọ̀n ìyẹ́wó kẹ́. ọ̀kàrẹ̀ ọ̀yà rèé ọ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní tá a bá ń sọ̀rọ̀ Ṣàngó tá a bá tí ì mú Ọya mọ́ ká mú Ògún mọ́ àti Èṣù àti ìsọ̀rọ̀ Ṣàngó. Ọya rèé ọ̀rẹ́ Ọya nígbà wáṣẹ̀ ìyàwó Ògún ni kó tó di kó díyàwó Ṣàngó a máa sọnù bàbá dé kalẹ̀ kó máa rán mi lè gbàgbé. Ọ̀rúnmìlà rí bára gbani rìkún ọ̀pọ̀n àfálọ̀ ń wò níwájú rẹ̀ ìrọ́kẹ́ lọ rí tó mú dání yìí. Ọ̀rúnmìlà gangan rèé ńgbà tí ń bọ̀ látòkè gẹ̀ẹ́tì. Ọ̀rúnmìlà rí ọ̀rí mo ti ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ lẹ́ẹ̀kan àfi béèrè ìtọ́ni sọ́nà nígbà wáṣẹ̀. Ọ̀rúnmìlà tá à ń wí là ń pè ní Ṣẹ̀tíù. Àwọn kan ní bò ló ti jẹ́ Ṣẹ̀tíù. Ànábì Ṣẹ̀tíù ni òun lẹni tá a dá tí obìnrin àti obìnrin tí wọ́n jọ ṣàṣepọ̀ tí wọ́n sì fi lóyún tí wọ́n fi bí. Pé àwọn onílẹ̀sbí tó ń sọ ohun ti kó àti pẹ́. Ó ṣe rí ní ń sọ fún ọ kò sẹ́nìkan tá a dá níbà mi nípasẹ̀ nǹkankan. Obìnrin àtobìnrin ló bá ra wọn pọ̀. Obìnrin àtobìnrin ní àjọ ṣàṣepọ̀ ìní àìlóyún Ṣẹ̀tíù. Nígbà wọn wà bí Ṣẹ̀tíù kalẹ̀ òun lẹni tí a bí tí ò ní eegun kankan ní ara. Kò sí eegun kankan ní ara rẹ̀. Kò ní lè nàró kò ní lè rìn. Olódùmarè kú iṣẹ́ rẹ̀. Bó ni ti ń jẹun. Ìdí rèé tí Olódùmarè fi ní ìwọ jókòó máa jẹun ní tiẹ̀ torí nígbà tí Olódùmarè ń ṣẹ̀dá ọ̀run àti ayé tí olúkálukú wá gbégbá àpín tí olúkálukú yan ìpín nígbà náà Ọ̀rúnmìlà ń bẹ̀ńbẹ̀ òun lẹ́lẹ́rìí Olódùmarè ni a fi máa pe Ọ̀rúnmìlà ní ẹlẹ́rìí ìpín. Ó ṣe rí nu. Ọ̀rẹ́ yìí ó kọjú iwájú ó kọjú sẹ́yìn. Orí mẹ́ta lónìí òòṣà tí ń bẹ nílùú Ràgbìjì. Òòṣà lù Ràgbìjì. Eégún kan ń bẹ tá à ń pè ní Àìwòmí. Àìwòmí. Wọn èèwò àtọkùnrin àtobìnrin wọn èèwò. Ó rí pé a máa pé obìnrin ò gbọ́dọ̀ wò àtọkùnrin àtobìnrin wọn ò gbọ́dọ̀ wò. Àkókò tí máa jáde sí ni ní òru. Àkókò tí wàá máa jáde ní òru yìí ẹnìkankan ò gbọ́dọ̀ bóde
ọmọdé ilé ò gbọ́dọ̀ sunkún ọmọ àgbàlagbà ilé ò gbọ́dọ̀ sódò yẹn poro àkókò táwọn wí gbogbo ìlú ó pa kanrin kése tó bá fọ̀ ní àyẹn yìí ó máa gbọ́n kìrùn bẹ́ẹ̀ ni àìwò mẹ́nu eégún tó lágbára ni ọ̀rí kó tó di eégún ìlú wa ní àyẹn kì í ṣe àdádálẹ̀ ojú ogun ni a ti gbé wá sílùú Ràgbèjì mẹ́ta ni a gbé wá bẹ́ẹ̀ ìkan à ń pè ní òkè nígbẹ̀gbẹ̀ inú ìlú yìí náà ló wà àìwò mi inú ìlú yìí náà ló wà kò mọ́ nlé àgbà ló wà mẹ́tẹ̀ẹ̀ta pé àbí òpè àdúrà wọ́gbà. tí a bá ń sọ̀rọ̀ lórí ìwọ̀n tí a ń sọ̀rọ̀ lórí irúnmalẹ̀ tí a pé àrùnmalẹ̀ irúnmalẹ̀ rèé bí a bá wá ń sọ̀rọ̀ lórí ìwọ̀n àwọn kan wà tó ṣe pé wọn ò máa ń tí a ń pè ní irúnmalẹ̀ àwọn irúnmalẹ̀ wà àwọn táwọn wí máa rìn bí ọ̀rọ̀ káàkiri àwọn ní ọ̀rọ̀ àti ò bá dán mọ̀ wọn lá ẹlòmíràn ní òun sì pàdé nǹkan kan ní ìsìn ṣùgbọ́n nígbà tí òun ó wà òun ò rí mọ́. yóò kàn rí fìrí. yóò rí fìrí àwọn tó pàdé nù. tọ́ wòmí o ọwọ́ aràn tó ń wò yìí wọn a máa dá wàhálà alẹ́ o téèyàn ò bá mojú lè já wọn ọ rí i pé mo sọ̀rọ̀ kan níjó ní mo láwọn tí ń rìn nínú ayé tá à ń fojú rí àwọn tá à wá fojú rí wọ́n pọ̀ ju àwọn tá à ń fojú rí nínú ayé lọ lára àwọn tá à fojú rí rèé wọ́n á máa kọ́ ọmọ wọn dáná wọn ò ní fẹ́ kí nǹkan ó ṣe ọmọ wọn ìdí rèé tó ṣe pé ńgbà míì tẹ́lòmíì bá yayọ̀ pọ̀rọ̀ tó bá fẹ́ kọlu ọmọ wọn wọn ó tètè pé ó gbọ́ ọmọ wọn pò ń bẹ̀ wọn ò ní jí ó kọlu ọmọ wọn ṣùgbọ́n tí ò bá lójú bó ló ṣe fẹ́ mọ̀ pé wọ́n fẹ́ kọlu àwọn fẹ́ kọlu ọmọ kan gbà tí ò sójú bí wọ́n bá lójú ni wọn ò ní kọlu wọn ó páàkì tí wọn kọjá ni. lórí títí ọlọ́dà. bẹ́ẹ̀ ni ọ̀dà nǹkan kan. ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó lóhùn ẹgbẹ́ wa. ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó lóhùn ẹgbẹ́ wa. ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó ìwọ rí wo wò ó lóhùn ẹgbẹ́ wa. ìwọ rí wo wò ó. Àkàlà láwo àtẹ̀gbà bígún bá ṣeré bígún bá ṣe bí níṣẹ́ là ń fọwọ́ gbalẹ̀ jí. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ rí wọ́wọ́ lóhùn ẹgbẹ́ wa. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ rí wọ́wọ́ lóhùn ẹgbẹ́ wa. a kì í torí gbígbó ká pàjá. a kì í torí kíkàn ká pàgbó. a kì í torí wéré pòkú kọ́ o. ẹ má ṣe bínú orí adé. ẹni pé o. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ rí wọ́wọ́ lóhùn ẹgbẹ́ wa. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ẹni pé kan máa lò lẹ̀. ìwọ rí wọ́wọ́ lóhùn ẹgbẹ́ wa. ìwọ
Sali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa, tó fini lọ́kàn balẹ̀, tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. Adélérè Olúṣẹ́gun Michael, òun ni orúkọ mi, tí mo jẹ́ adarí iléeṣẹ́ Asiri Global Concept Limited, níbi tí a ti ń báyàn ralẹ̀, tá a báyàn kọ́lé, tó jẹ́ pé a ní block industry on our own, tá a fi ń develop property fún àwọn èèyàn, tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀, tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni, ó fẹ́ ra sand ni,
and àwọn trucks tá fi ń deliver sand on our own, tá fi ń deliver granite. A ní àwọn offices wa sí AGC Plaza opposite Awon Central Mosque, Apẹtẹ Ìbàdàn. A dẹ̀ tún ní another office níbi tá ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn. AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Asiri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá ti ń talé tá ti ń báyàn kọ́lé tá ti ń báyàn ralé tó dẹ̀ jẹ́ pé à ń fi òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì ń lò látọ̀dún tá a ti wà ní ẹnu iṣẹ́ yìí ló mú wa tayọ. ẹni tó bá mọ̀nà gan-an ni kó tẹ̀lé gbáyé ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ baba ńlá baba rẹ̀. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.